Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Um, the gist for today is that Queen Naomi wọ́n sọ pé nítorí pé Tadenikawo ni kábíyèsí ń fẹ́ káwọn padà wá sí palace o. Wọ́n ní kì í ṣe pé bóyá nítorí pé kábíyèsí really love àwọn dọ́kàndọ́kàn. Wípé ṣùgbọ́n nítorí pé ọmọ wà láàrin àwọn àti kábíyèsí ò dẹ̀ fẹ́ kí àwọn lọ pẹ̀lú ọmọ wọn lọ sọ́dọ̀ ọkùnrin míì. Ìtorí ẹ̀ ní kábíyèsí fẹ́ káwọn padà wá sí palace. Ẹ̀yin aráalé, ẹ jẹ́ ká jọ jókòó ká gbọ́ gist ni. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. To my old subscribers and my incoming subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Ẹ jẹ́ ká jọ jókòó ká gbọ́ gist ni. Ìyá Queen Naomi náà jáde o. Gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ yìí, mi ì bá wọn gbé palace o. Mi ò dẹ̀ bá Queen Naomi gbélé o. Alleged ni nǹkan tí mo gbọ́ ni mo wá sọ fún yín o. Wọ́n ní pé kábíyèsí fẹ́ káwọn padà wá sí palace. Wọn ò fẹ́ fún àwọn ní freedom àwọn. Wọn ò fẹ́ ṣe ritual right fáwọn nítorí Tadenikawo. Wípé wọ́n fẹ́ kí àwọn máa padà bọ̀ wá sí palace. Wọ́n láwọn dẹ̀ ti sọ fún ẹ pé àwọn ò lè bá àwọn olórí yìí gbé palace. Wọ́n ní nítorí pé ńgbà táwọn fẹ́ kábíyèsí, agreement àwọn pẹ̀lú kábíyèsí ni pé àwọn ò ní níyàwó kankan. Wípé Queen Naomi nìkan ló máa jẹ́ legal wife àwọn. Wípé wípé ìtorí ẹ̀ nǹkan contract tó wà láàrin àwọn àti kábíyèsí nígbà táwọn ṣèyàwó nìyẹn. Wípé ìgbà tó yá kábíyèsí bẹ̀rẹ̀ sí fẹ́ àwọn obìnrin. Wọ́n ń kó wọn wá as concubines, as ayaba. Wọ́n ní ìgbà táwọn dé palace gan, ọ̀pọ̀lọpọ̀ ayaba làwọn bá ní palace. Wọ́n ní ìgbà yẹn dẹ̀ ní àwọn ń complain, àwọn ń sọ̀rọ̀. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí wọn listen to the extent pé àwọn wá bínú, àwọn kúrò ní palace. Wọ́n nígbà táwọn kúrò ní palace, kábíyèsí bẹ̀rẹ̀ sí bẹ̀ àwọn. Wọ́n rán gbogbo àwọn lọ́balọ́ba, àwọn family bàbá àwọn gbogbo ọ̀nà rán sáwọn pé káwọn má bínú, káwọn forgive àwọn. Wọ́n ní àwọn dẹ̀ gbọ́ nítorí pé àwọn respect bàbá kábíyèsí, àwọn mú wọn gẹ́gẹ́ bí bàbá ni. Wọ́n ní ṣùgbọ́n ètò wá kan àwọn lóminú òun ní pé gbogbo àwọn tó ń kó wá sí palace tó jẹ́ àlè, gbogbo wọn ni kábíyèsí ń fẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan as olórí. Wọ́n ní ọ̀rọ̀ yìí dùn àwọn gan. Wọ́n ní ìgbà tí àwọn èèyàn wá dìde bíi godmother wọn, Reverend Funke, tí wọ́n dìde tí wọ́n bẹ̀ àwọn. Wọ́n ní káwọn fún kábíyèsí ní 6 months. Wọ́n láwọn dẹ̀ gbà sí wọn lẹ́nu torí àwọn respect àwọn respect wọn bí godmother náà ṣe jẹ́ fáwọn. Wọ́n ní lẹ́yìn ìgbà yẹn ni kábíyèsí wọ́n wá lọ fẹ́ Elizabeth wá sí palace. Wọ́n ní kí ni ẹ feel pé irú ìwà báyìí jẹ́. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Queen Naomi bínú lọ, tí wọ́n láwọn ò padà wá sí palace mọ́, kábíyèsí bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n. Wọ́n ní kábíyèsí ò lè jẹun. Wọ́n ní kábíyèsí wà depressed. Wọ́n ní kábíyèsí ń ronú. Gbogbo àwọn ìyàwó wọn, àwọn olórí tó ń fẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí pariwo pé kábíyèsí ò bá wọn sọ̀rọ̀, kábíyèsí ò ní time fáwọn. Wípé kábíyèsí ń kanra máwọn nínú palace. Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o. Kí ni Queen Naomi ṣe? Kí ni ẹ feel pé Queen Naomi lè ṣe? Ṣùgbọ́n èmi Mashola, nǹkan tèmi ń rò ó ní pé kí Queen Naomi move on pẹ̀lú life wọn, èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́. Nítorí wípé Yorùbá ní òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú. Tí Queen Naomi bá padà wá lọ sí palace, kí la mọ̀ tán fẹ́ fèsì ń bẹ̀? Ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí wọ́n wà ní palace, oríṣiríṣi nǹkan lójú wọn rí. To the extent pé a gbọ́ pé wọ́n poison wọn gan, Ọlọ́run ni ò pa wọ́n. Ṣé àwọn èèyàn tí kábíyèsí kó sínú palace náà fẹ́ lọ máa bá gbé? Ẹ dẹ̀ wo ọmọ kékeré tó wà lọ́wọ́ Queen Naomi. Ṣé a fẹ́ lajú wa sílẹ̀ ni?
bí wọ́n ṣe ń mú picture ọmọ yẹn lọ lé babaláwo kò ṣẹ̀yìn Mariam àti Ìyálájé. Mariam ló fara ẹ̀ sọ o, ló fẹnu ara ẹ̀ sọ. Nǹkan tá a gbọ́ là ń sọ fẹ́yìn èèyàn. So gist tí mo gbọ́ ní tí mo ní kí n wá fún yín, kí n wá sọ. Gist tí mo gbọ́ ní tí mo ní ká mú wá sí etí ẹ̀yin aráalé. Queen Naomi láwọn ò padà wá sí palace o. Wọ́n ní kí kábíyèsí ṣe ritual right tó yẹ kan ṣe, kán jẹ́ káwọn move on pẹ̀lú live wọn. Wọ́n láwọn ò dí wọn lọ́wọ́ kán má wàá wo ọmọ wọn tán bá fẹ́ wá wo ọmọ wọn. Àwọn ò ní kán má wàá wo ọmọ wọn. Wọ́n ní ṣùgbọ́n pé àwọn máa padà wá sí palace yẹn. Wọ́n ní kì í ṣe ní ayé yìí mọ́. Wọ́n ló tún dayé mi. Ẹ̀yin èèyàn, gist yìí nìyẹn o. Àyè wà láti comment. Nǹkan tẹ́ bá feel pé kí Queen Naomi ṣe, ẹ sọ sínú comment section. Ká gbọ́, ká feel nǹkan tẹ́yin náà ń feel. Because a lè dá ọ̀rọ̀ yìí yanjú, a lè dá sọ. Gbogbo èèyàn ló ti dá sọ̀rọ̀ yìí. Kábíyèsí takú, wọ́n níyàwó àwọn ní Queen Naomi, wọ́n láwọn ò ní let go. Kí lẹ feel pé kí Queen Naomi ṣe? Wọ́n láwọn ò sọ fẹ́yàn kankan pé àwọn fẹ́ divorce Queen Naomi. Wọ́n láwọn ò fìyàwó àwọn báyàn kankan ṣeré. Wọ́n ní Queen Naomi ń bínú ni, tó bá yẹ inú wọn á rọ̀. Àbẹ́ẹ̀ rí nǹkan. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi lénìí, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ like, subscribe, share, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ọmọ yín ni o, Mashola Gist TV. God Almighty will bless you. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o, so that n bá ti post any gist ẹ máa rí. Ẹ ṣé mo dúpẹ́ o. Thank you so much. I do appreciate you all. God bless you.